ẹ̀yin ọmọ mi. Ó bàbá. Ọ̀rọ̀ yìí mo fi máa dá yín lẹ́kọ̀ọ́ ní ìrọ̀lẹ́ yìí òun ni wípé ṣé ẹ rí ọ̀rọ̀ yóò bá ti jẹ́ ọ̀rọ̀ àṣírí yín ẹ má rò wípé bóyá ẹ ní ọ̀rẹ́ kan yẹ ẹ má la sọ fún yẹ má bá yín mu dání o ọ̀rọ̀ yẹ ẹ bá ti sọ fún ọmọ làkejì kẹ́ ẹ ya mọ̀ wípé gbogbo ìlú ti gbọ́ kí n tó ń ṣe ẹni náà té òun lẹ sọ fún. Màá sọ̀tàn ọmọkùnrin kan fún yín kẹ́yìn náà kẹ́ fi ṣàríkọ́gbọ́n ẹ̀yin náà ẹ wò ó. Ẹ wálé. Mo wálé. Ẹ kọ́lẹ̀. Ẹ kújọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú o. Mo wá rí yín fún ọ̀rọ̀ kan ni o. Ọ̀rọ̀ yẹn ó ṣe kókó, ó ṣe pàtàkì, ó ṣe gbòógì. Mo mọ̀ pé ọ̀rọ̀ yìí mo bá sọ fún yín, ẹ̀yin sọ fún ní ẹ̀kan. Ẹnu mi bò. Mo mọ̀ pé ẹnu yín bò, torí ẹ mo ṣe wá bá yín. Iṣẹ́ kan yín mo ti ń lé, mo ní mo bá gbaṣẹ́ náà pé London mo ti máa la ṣe. Òun ni Ọlọ́run sì rán ènìyàn kan wá. Iṣẹ́ yẹn ó jẹ́ gbàkúngbàkan. Ó jẹ́ pé inú ọ̀sẹ̀ yìí ń bọ̀ ọ̀sẹ̀ èmi gan máa dèrò ìlú ìbò. Ǹjẹ́ o máa travel? Máa lọ ìmáwọ̀ náà kíní ìgé máa ń lókè yẹn. Ó bá dọ̀wọ́ sáti rántí mi o. Rántí bá àgbàlagbà kan àgbàlagbà lè lè. Bàbá ni bàbá. Ẹ kú dọ̀kọ̀ ẹ̀. Lábísí. Ó ti dé. Mo ti dé. Ọ̀rẹ́ mi ó máa àbúrò mi. Ọmọ yẹn mo fẹ́ rẹ̀ pín kan. Mo fẹ́ rẹ̀ pín kan. Lóòótọ́. Kò sí ọ̀rọ̀ náà láyé yìí tí ènìyàn kan lè sọ mi tí mi ní sọ fún mi rí ọ̀rọ̀ náà kó jẹ́ ọ̀rọ̀ àṣírí tó jẹ́ pé kó yẹ ènìyàn mẹ́wàá máa kó yẹ kọ̀ọ̀sọ́ máa gbọ́ máa sọ fún ọmọ dáadáa lọmọ ẹ̀ wo mi fún wọn ìwọ́n máa bá lè kẹ́ ṣeré o Lábísí létò ní ọ̀ṣọ́rọ̀ yìí. Ẹ mọ̀ ọ̀rẹ́ mi léèrè ìpèsè wà ẹ̀ kò sí ọ̀rọ̀ náà àjọ máa ń sọ fúnra wa kò sí ọ̀rọ̀ náà ìpín máa jẹ́ tó gbogbo ọ̀rọ̀ la máa ń sọ fúnra wa. Àlọ́ Àdìsá ó yá máa bọ̀ ọ̀dọ̀ fọ́rẹ́ mi. Létò ló ní o pèlè ìbọ̀tá. Ọ̀rẹ́ mi mo sọ fẹ́ náà lọ. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ yìí gbogbo ọ̀rẹ́ bá ti sọ mi gbogbo ẹ̀ mo máa ń sọ fún mi láti ẹbí náà fúnra wa. Afa mo wà. Nígbà. Ṣé bí lo wà? Ibi ni mo wà. Létò làwọn. Ọ̀rẹ́ mi lọ. Ọ̀rẹ́ mi láti gbọ́ tí ń bá ọ̀rẹ́ rẹ̀ yóò mọ̀ pé mi lọ́kọ rẹ̀. Èmi ò mọ̀. Èmi lọ́kọ rẹ̀. Dáadáa lọ kò tẹ̀ sí òun náà yémi kò lé ẹjọ́ sọ mo máa ń fún náà mi fún òun náà sì máa ń fún náà fún ó tẹ ọ̀rọ̀ yóò máa ń sọ mi gan-an gbogbo ẹnu máa ń sọ fún mi. Ayé mi ojújú kàlàbà yé ayé mi ajẹ́ gbogbo ọ̀rọ̀ mi ló ti ràn káyé jẹ́ gbogbo ọ̀rọ̀ tí mo máa sọ fún yín gbogbo ẹ̀ ló ti já ayé mi wọ́n ti rí mi tán ojú kì mí wí ẹni tí mo fọkàn tán tí mo fi ní tán èèyàn rẹ èèyàn. Ṣé ẹ̀yin náà ẹ ti rí sẹ́yìn? Bàbá a rí iye ó tó kẹ̀kẹ́. Ìyẹn túmọ̀ sí wípé ọ̀rọ̀ yóò bá ti jẹ́ ọ̀rọ̀ àṣírí yóò lè sọ fẹ́ nìkan má tó sọ jálẹ̀ mọ́ ló bá ti lè sọ fẹ́ nìkan mẹ́yìn ẹ̀yin náà gangan ti ya mọ̀ wípé aráyé ti gbọ́. Àmọ̀ràn yémi wá fẹ́ gbà yín sẹ́yìn ni wípé ọ̀rọ̀ àṣírí yín ẹ má tó sọ jálẹ̀ fẹ́ nìkan ẹ̀yin náà ṣé ẹ rí ihun yóò ṣẹlẹ̀ láàrin ọmọkùnrin àti ọ̀rẹ́ rẹ̀. A rí o. Ọgbọ́n yìí sí ni ọ̀rọ̀ náà ọgbọ́n yìí sí ló kọ yín.